ewé kan mo ń sọ ní gbogbo ìgbà tẹ́ bá wò ẹ rí pé ní oko náà mo wà etí odò ibi oko wa ni mo wà ṣe rí mo ti máa ń sọ pé Ọlọ́run ṣẹ̀dá ewé àtegbò fún lílò wa mo sọ̀rọ̀ lórí TikTok lánàá nínú live kan tí mo ṣe tí mo sọ̀rọ̀ nípa ewé kan tá a fi ń ṣètọ́jú ojú inú mi dùn pé ẹni tó ṣẹlẹ̀ sí tó lò tí ó rí bíṣẹ́ ṣe rí ó lè mi àti ẹjọ́ lọ sóko lánàá bá a ṣe wá dé oko náà wá rí ewé yẹn náà wá ní ewé yìí rí àwọn tí wọ́n wá ti pẹ́ mo ní kí ló dé wọ́n ní ìgbà tí ojú ń dùn àwọn tó jẹ́ pé ó ti kó àwọn ò tiẹ̀ lé pé ewé yẹn làwọn fi tọ́jú ẹ̀ tó dẹ̀ lọ pátápátá àwọn dísìn àwọn sì máa ń lò táwọn máa ń fún sí ojú mo ní ewé wo náà bá fi ewé náà hàn mí mo ní ewé ìwọ́n níyan ọ̀pọ̀lọpọ̀ wa mo ti bá a pàdé pé ewé yìí o wọ́n ń pe ewé yẹn ní ewé ìgbín pé ewé yẹn wọ́n máa ń fún sí ojú láti ṣe ìtọ́jú ojú ó ṣiṣẹ́ fún cataract ó ṣiṣẹ́ fún glaucoma àbí kí ni wọ́n ń pè é gbogbo àwọn nǹkan tó jẹ́ àìsàn ojú yẹn ni ewé tí mò ń sọ yìí òun ló ṣiṣẹ́ fún tó jẹ́ pé tí èèyàn bá ń lò ó tún máa ń clear ojú ó máa ń mú ojú ó máa ń mú clear dáadáa gbogbo àwọn ewéko tá à ń wò yìí gbogbo ẹ̀ náà ló ní nǹkan tó ń ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa sẹ́mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn ti ń pè mí lórí kíní oní ginger tí mo fi sílẹ̀ kíní atalẹ̀ tí mo fi sílẹ̀ àwọn èèyàn ti ń pè mí àwọn tí wọ́n ti dán wò wọ́n ti ń pè mí pé pé kì í ṣe ọ́sà nìkan ló ṣiṣẹ́ fún o pé nǹkan tó ṣiṣẹ́ fún pọ̀ ó ti tó béèyàn mẹ́ta tó ti pè mí tí wọ́n ti lò ó tí wọ́n rí bó ṣe rí ìtọ́jú wà nínú ewé àtegbò dáadáa ewé tí mò ń sọ yìí ó ṣiṣẹ́ fún cataract ó ṣiṣẹ́ fún glaucoma ojú ń ṣe bákan ni ojú ń ṣe gbọ́ ojú ń ṣàwo ni ó ṣiṣẹ́ fún dáadáa ewé òun mo wá rí ní ibi wọ́n ti fi hàn mí lánàá lẹ́ni tó lò òun ló fi hàn mí èmi náà wá tún wá lónìí pé ewé yìí o ó yẹ kí n jẹ́ kí àwọn títí ọmọ Gẹ̀ẹ́sì fans club ó yẹ kí n jẹ́ kí wọ́n jẹ àǹfààní ẹ̀ mo sọ̀rọ̀ lórí ẹ̀ ní live mi tí mo ṣe ní TikTok lánàá ewé yìí ewé tó dáa ni Ọlọ́run nìyí fi àìsàn ojú ṣe wá lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní ṣe wá kò ní sọmọ wa kò ní ṣe ẹnì kankan ṣùgbọ́n àwọn tó ń ṣe náà Ọlọ́run Elédùmarè yóò bá mi fún wọn lálàáfíà tó péye nítorí pé èékánná lásán tẹ̀ ń wò yìí téèyàn bá ń gé èékánná téèyàn bá wá ṣe mistake tó kàn ọ̀rá kọ̀ọ̀yàn pẹ́rẹ́ gbogbo àgọ́ ara ni ó mọ̀ pé nǹkan ṣèyàn so ó túmọ̀ sí pé kí nǹkan kan má ṣèyàn lágọ̀ọ́ ara ló ti dáa jù Ọlọ́run wàá wọlá ọjọ́ òní Ọlọ́run ó wọlá etí odò àṣẹ tí mo wà yìí yóò jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ní ìpèníjà kan tàbí ìkejì yálà nínú àgọ́ ara ni tàbí nínú ìrìn àjò ayé wọn ni Ọlọ́run Elédùmarè yóò bá mi wò wọ́n sàn nítorí pé kò ń ṣe gbogbo ẹni tí nǹkan ń ṣe ní àgọ́ ara tàbí ó ní ìpèníjà ẹ̀yà ara tàbí ó ní àìsàn kò ń sóun nìkan ni ó nílò ìtọ́jú o bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn nìkan ni wọ́n nílò ìtọ́jú gbogbo wa la nílò ìtọ́jú torí pé a máa ń sọ pé aṣọ ló bàṣírí ara ntí ẹlòmíì ń là kọjá lóòótọ́ kò ní àìsàn ara lóòótọ́ ṣùgbọ́n ní àìsàn nínú ẹ̀mí kì í ṣe pọ́kàn rẹ̀ ni nǹkan ń dà láàmú bí kì í ṣe pé ogun àìrí náà àìrí lò àìsàn ni àìrí jẹ àìrímu àìsàn ni bẹ́ẹ̀ ni èyàn ò lè ṣe béèyàn ṣe tó àìsàn ni kọ́lọ́run Elédùmarè kó dákun gbogbo ibi tó wá wù kí bàtà tí ń ta kálukú wa lẹ́sẹ̀ Ọlọ́run Elédùmarè yóò bá mi wò ó sàn títojú lélẹ̀ pé ẹni tó bá ní ìpèníjà ojú bóyá ojú ń dà láàmú tàbí kínní ṣé omi ìṣó ṣe é wọ̀ báyìí ẹ jẹ́ ń gba ibi kí n wò ewé tí mo fẹ́ já nì ewé òun ni mo fẹ́ já kínní náà ní àlùgbàǹkó àbí sàlùgbàǹkó kọ́ ni wọ́n ń pè ní ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kínní èrìkó ewé tí mò ń sọ nìyí o ewé tí a bá já ó jọ ewé ọ̀wọ̀ púpọ̀ ewé ìgbín ni àwa ń pè ní ọ̀dọ̀ wa ó yẹ kó jẹ́ pé bóyá òun ni wọ́n ń pè ní ewé tọ́ ọ̀gbìn ṣùgbọ́n ewé ìgbín òun ni àwa ń pè ewé ìta bá já tí à ń fún omi ẹ̀ sí ojú gbogbo àìsàn káìsàn tó lè máa bá wa jà nínú ojú ewé yìí
ó máa clear ẹ̀, ó dẹ̀ wọ́n mójú clear dáadáa. Òun ni mo já lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ọlọ́run fi gbígbàdúrà sínú ewé àtegbò púpọ̀. Kíní tí mo kó lọ́wọ́ yìí, èso erìkó. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. 08061408254 òun ni nọ́mbà wa. 07083907513 òun ni nọ́mbà tẹ́ fi lè bá wa sọ̀rọ̀ ní WhatsApp. Ẹni tó bá ní ìbéèrè kan tàbí ìkejì, ẹ má pè, torí tí n bá sọ pé kẹ́ ẹ pè tí mi ì bá gbé, yóò fẹ́ dàbí àfojúdi, á fẹ́ dàbí bí ìgbéraga, kò sì rí bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n máa ṣiṣẹ́ kan tàbí kejì lọ́wọ́, pàápàá jùlọ tá a bá wà lóko báyìí, ó máa ń lágbára díẹ̀ láti píìkì kọ́. So ìdí òun nìyẹn. Ṣùgbọ́n ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní orí WhatsApp, màá dá yín lò, màá reply tí n bá ti rí. Tí mi ì bá tètè reply, ẹ dákun ẹ tuntun sẹ́ndì láti ṣe ìránnilétí. Ẹ dákun, mo bẹ̀bẹ̀ ni. Lórúkọ ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production, mo kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam pé a kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀, ọdún ayọ̀ láṣẹ o. Mo kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kejì, mo kí àwọn ẹlẹ́sìn àbáláyé pé ní agbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo wa náà lájọ kú ọdún, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀, ojú wa yóò rí ọdún pẹ́ o. Orúkọ ti tèmi ò tí ì yípadà, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, tí mo jẹ́ ọmọ Gíẹ̀sí TV, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production. Àwọn fídíò wa, gbogbo ìbéèrè tẹ́ bá ní, fi ránṣẹ́ sí wa ní WhatsApp, á dá yín lóhùn. A ní àwọn àgbo lóríṣiríṣi, eléyìí tá a bá nílẹ̀ tẹ́ bá béèrè fún, pẹ̀lú ògo Ọlọ́run yóò tẹ̀ yín lọ́wọ́. Yóò tẹ̀ yín lọ́wọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọmọ Gíẹ̀sí Fans Club, gbogbo yín mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́balọ́ba tó wà láàrin wa. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè. Àwọn ọmọ Gíẹ̀sí Fans Club tán wà ní Nàìjíríà, àwọn tán wà ní òkè òkun, gbogbo wọn pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn. Mo ti ń sọ o, àwọn iṣẹ́ tá a bá fi sílẹ̀, tá a fi àwọn nǹkan kan pamọ́ ńbẹ̀ nítorí ìdí kan, nítorí pé ìwà wa ò bára mu. Nínú ọmọ Gíẹ̀sí Fans Club àti fi síbẹ̀ tó ti pé. Ẹ lọ yẹ̀ wò àwọn iṣẹ́ tó, inú mi dùn, gbogbo àwọn nǹkan tí mo ti ń gbọ́ lórí iṣẹ́ tá à ń fi sílẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní para lẹ́yìn o. Ẹ má jà wá gbé ìṣẹ̀ṣe o. Ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production, ọmọ Gíẹ̀sí TV, à ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ bàbá wa, eléyìí tó ti sọnù, eléyìí tá a ti gbàgbé, à ń ṣe àwárí ẹ̀ láti mú wá sí etí ìgbọ́ yín. Mo sì ń sọ fún yín, gbogbo nǹkan táwọn mú wá sí etí ìgbọ́ yín, tí ẹ máa wò, tẹ́ ẹ máa dánwò, tẹ́ ẹ máa bá bẹ́ẹ̀ ni. Bá a bá ṣe gbà á, bẹ́ẹ̀ náà la ṣe mú wá. Ọlọ́run Elédùmarè yóò sì máa bá wa fàṣẹ sí. Ẹ ṣé púpọ̀.